ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o káàkiri gbogbo àgbáńlá ayé. Ìròyìn ìṣẹ́jú àáyá ló dé sí ojú ìwòye tí ìgbọ̀nyìn láti lè ṣe Jígí Alára 24. Ọdẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá oníròyìn. Ìròyìn náà rèé o. Kì í ṣe gbogbo èèyàn ló lè gbá bọ́ọ̀lù jẹun. Eré ìdárayá squash ló gbé mi dé ibi gíga. Emmanuel Oyeniyi Oyewumi tó jẹ́ ògbóǹtarìgì nínú eré ìdárayá squash ló sọ báyìí o. Àwọn obìnrin ṣèwọ́de alẹ́ torí dókítà obìnrin tí wọ́n pa lẹ́yìn tí wọ́n fipá bá lò ní ilé ìwòsàn. Bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lówó tíjọba àpapọ̀ pàdánù lásìkò ìwọ́de ìta gbangba táwọn ọ̀dọ́ ń ṣe. Mínísítà Tinubu ló ṣàlàyé yìí o. Kí ẹni tí ìṣàkóso Tinubu kò tẹ́ lọ́rùn dúró de ìbò ọdún 2027, Délé Àlàkẹ́ ló sọ báyìí o. Ààrẹ Tinubu ń lọ sórílẹ̀-èdè Equatorial Guinea. Wọ́n ti mú dírẹ́bà mọ́tò tó kó àwọn ọmọ Nàìjíríà 6 wọ̀lú Libya fún okòwò ẹrú. Ilé-ẹjọ́ ti rán àwọn 4 tó jíyàn gbé nípínlẹ̀ Èkìtì lẹ́wọ̀n gbére. Táíwò ti dèrò kóòtù, àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló gún lọ́bẹ lẹ́kìtì. Èdìré o, nítorí òwú ìránṣọ, bàbá na ọmọ bíbí inú rẹ̀ pa ní ìlú Ẹ̀pẹ́. Lórí àìsàn Mpox tó gbòde kan, ìjọba àpapọ̀ ti ti ààlà Nàìjíríà láti dènà ìtànkálẹ̀ àrùn burúkú yìí lẹ́yìn tí wọ́n ṣàkíyèsí pé èèyàn 39 ló ti ní àrùn yìí o. Tó kì í dùn kó pọ̀. Àárín ìjọba ìlọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. Orúkọ tèmi ìyípadà èmi ní Ọdẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá. Ẹ má gbàgbé láti bá a subscribe sí ìkànnì fáwọn ìròyìn ajá àbálẹ̀ títí di ìgbà mìíràn tá a fèrè àtayọ̀ pàdé ire lójú owó rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.